إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر أمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. أدعو فون الله ما يلدى ọba tí ó ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa tí ó tún fi àánú rẹ̀ tí ó fi lé wa bá àánú rẹ̀ èyí tó ṣe wípé ó rọ kiri ká orí ilẹ̀ ó rọ kiri ká orí omi orí atẹ́gùn Ọlọ́hun subhanahu wa ta'ala ọba tí ó ṣe wá lọ́kan lára àwọn ẹni tí wọ́n mọ àánú yìí tí wọ́n mọ ní àánú tí wọ́n ò darí rẹ̀ sọ́dọ̀ nǹkan míì ọba tó ṣe wá lọ́kan lára àwọn ẹni tí wọ́n mọ oore yìí ní oore tí wọ́n ò darí oore ìdúpẹ́ oore náà tí wọ́n ò darí rẹ̀ sí ọ̀dọ̀ nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run Allah ọba náà ni a dá ọpẹ́ fún. Orí Ọlọ́run ọba subhanahu wa ta'ala pọ̀ lórí wa sórí ìjẹ́ ọmọ èdè ènìyàn òun la fẹ́ sọ àbí ṣé orí ìjẹ́ mùsùlùmí ìjẹ́ ní ẹ̀ṣà láàrin àwọn èdè ènìyàn ṣóun la fẹ́ wí àbí orí ìmáṣe Islam ẹni lójúpọ̀nà èyí tí Ọlọ́run subhanahu wa ta'ala fi rán ànábì rẹ̀ tí ń ṣe súnnà ànábì sallallahu alaihi wasallam ṣé orí òun náà ni a fẹ́ sọ ni àbí orí ìmáṣẹ̀mí lórí Islam ìmáṣẹ̀mí lórí àwọn ìlànà yìí ṣóò náà ni a fẹ́ sọ kámẹ̀tẹ̀ tí wàá sọ orí rírí orí gbígbọ́ orí mímí orí sísùn láyọ̀ lálàáfíà jíjí láyọ̀ lálàáfíà orí ìfọ̀kànbalẹ̀ pọ́lọ́wọ́n bá Allah gbé ìdààmú bá wa ṣóò la fẹ́ sọ ni àbáwọn orí èyí tó ṣe wípé àti ẹ̀ lè ronú lọ́bẹ̀ èyí tó ṣe ń gbé kí ni o a lè ronú lọ́bẹ̀ tó sì jẹ́ pé Ọlọ́run subhanahu wa ta'ala ò torí rẹ̀ kó dáwọ́ orí náà dúró lórí wa ṣóhun la fẹ́ sọ ni adáwọ̀pẹ́ fún Ọlọ́run bá ẹlẹ́dàá wa lórí gbogbo àwọn ìdára yìí àmì Ọlọ́run bá azza wa jalla ọba tó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ó mọ àwọn nǹkan yìí lóore àpadà sí ẹ̀dá tí ẹ̀dá kì í fi ń mọ̀ á lóore mọ́ kọ́lọ́run bá kí ó má fi ṣe àdánwò fún wa atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ńlá tọ́lọ́run subhanahu wa ta'ala rán wá sáyé láti wá mú àwọn ọmọ èdè ènìyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀
Islam àbẹ̀lọ́wọ́n bá lékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ kó má ṣe máa bá nábì sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgẹ́ yìí kó má máa lórí ànábì nìkan àti àwọn aráalé ànábì tí wọ́n gbà fún ànábì, àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni ire tí wọ́n ń rìn ìlànà rẹ̀ títí di ọjọ́ tó ṣe wípé la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim. Ọjọ́ tó ṣe wípé owó ò ní ṣàǹfààní fẹ́yàn ká, ọmọ ò ní ṣàǹfààní, jama'a, ìlọsókè ìlọsílẹ̀, ilé 5 mo kọ́, mọ́tò 6 mo ní, ọjọ́ tó ṣe wípé gbogbo àwọn kan yìí ò ní ṣàǹfààní fẹ́ dá àfi gbogbo ẹni tó bá dé wá bá Ọlọ́run bá Allah pẹ̀lú ẹ̀mí tó lálàáfíà. Kọ́lọ́run bá Allah kó má ṣàìṣe ẹ̀mí àti lẹ́mí tí ó pàdé Ọlọ́run bá rẹ̀ pẹ̀lú ìrí ìyọ́nú Ọlọ́run bá Allah. Arúsẹ̀ Ọlọ́run bá èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú ògo Ọlọ́run bá Allah, òun náà ni ìwọ̀ kan, ẹ̀tọ́ kan, èyí tó ṣe wípé Ọlọ́run wa subhanahu wa ta'ala lábọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ọmọ ìdí ènìyàn lẹ́yìn ìgbà tó ti fún wa níyànda wípé ká wọnú ojúṣe náà, lẹ́yìn ìgbà tó ti fún wa níyànda wípé ká rúpọ̀ mọ́ àwọn ẹni tí ó máa jẹ́ sábàbí ojúṣe náà. Ẹ̀rí Ọlọ́run wa subhanahu wa ta'ala wá la ìlànà kalẹ̀ fún wa lórí ojúṣe yìí, ìlànà ló ṣe wípé tá a bá ti ń tọ́ pẹ̀lú ògo Ọlọ́run wa Allah subhanahu wa ta'ala, a máa jẹ́ ni tí ó máa ṣẹ̀mí lórí ìṣẹ̀mí tá a fi rí ìyọ́nú Ọlọ́run bá Allah. Kí ni ohun tí a fẹ́ sọ nípa rẹ̀? Òun náà ni an-nafaqatu ala al-'iyal, an-nafaqatu ala al-'iyal, ìmáná lórí àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó kó sí abẹ́ wa, pàápàá jùlọ ìyàwó ẹni, pàápàá jùlọ ọmọ ẹni. Ẹ̀rí ojúṣe ọkùnrin lórí ìyàwó rẹ̀, ìmánáwó, ìmáná ọ̀rọ̀ tútù, ìmáná ìtọ́nisọ́nà Ọlọ́run ọba lórí àwọn ará ilé ẹni. Ọlọ́run ọba subhanahu wa ta'ala, ọba tí ó ṣe ìkẹ́ káfẹ́yàwó tó ṣe fún wa, torí pé ìkẹ́ ni, àánú sì ni, ìkẹ́ ni, àánú ni. Ọba tó ṣe ìkẹ́ káfẹ́yàwó yìí tó ṣe fún wa yìí, ká máa bímọ yìí tó ṣe fún wa yìí, Ọlọ́run bá Allah wá la ìlànà kalẹ̀ fún wa tó fi jẹ́ pé á tara àyàwó, á tara ọmọ, á ti ara wọn rí ojú rí Ọlọ́run bá Allah. Nínú àwọn àyà tó jẹ́ ká mọ̀ pé ìkẹ́ ni, àánú ni, òun náà ni àyà tí ó wá nínú Suratul Nur, àyà 32, tọ́lọ́run bá Ẹlẹ́dàá ní wa min ayati an khalaqa lakum min anfusikum azwaja. Ọlọ́run bá Allah nínú àánú, nínú àmì àwa Ọlọ́run bá, àmì wa òun náà ni pé a dá fún yín, a pèsè fún yín min anfusikum azwaja, a dá fún yín lẹ́yà ara yín, àwọn ìyàwó yín, litaskunu ilayha, kẹ́ ẹ lè jẹ́ ni tó ṣe ń pé kí ni o, yóò máa fọkàn balẹ̀ sọ́dọ̀ wọn, yóò máa fara rò wọn. Gbogbo ìgbà tẹ́ bá ti ní bùkátà àti gbọ́ bùkátà ṣáwà, ìyẹn ni pé ara yín move, so kó lè jẹ́ pé tọ̀ ẹ máa rẹ̀ ní gbọ́ bùkátà yín látara rẹ̀, á dá fún yín látara àwọn ìyàwó yín. Ẹni tẹ́ máa sinmi sọ́dọ̀ rẹ̀ tó ṣe ń pé tẹ́ bá ń bẹ nù ìbànújẹ́, ẹni tẹ́ jọ máa bá jíròrò tí òfin ní jẹ́ pé ẹ máa gbé ìbànújẹ́ sùn láì rẹ́ ni bá dámọ̀ràn lórí rẹ̀, á dá fún yín lára àwọn ìyàní lára yín ìyàwó yín, litaskunu ilayha wa ja'ala baynakum mawaddata wa rahma. Ọlọ́run bá Allah ní àwa ṣe fún yín, a ṣe fún yín láàrin ara yín mawadda, ìfẹ́, a ṣe fún yín ìfẹ́. Ẹ rí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala òun ló ṣe nǹkan ibẹ̀. Obìnrin tá a mọ̀ rí bóyá bí 20 ọdún sẹ́yìn tẹ́lẹ̀, obìnrin tá a mọ̀ rí bóyá bí ọdún 10 sẹ́yìn tẹ́lẹ̀, obìnrin tá a mọ̀ rí bóyá bí ọdún 15 sẹ́yìn tẹ́lẹ̀, á sì pàdé rẹ̀ lọ́jọ́ kan, yóò sì dẹni tó ṣe pé ọkàn wa ń fà máa láti gbé e sílé. Irú ẹ̀ ò ṣe ṣẹlẹ̀ sí wa lọ́dọ̀ àwọn ẹni tá a jọ ń sùn, tá a jọ ń jí, tó jábúrò wa lóbìnrin, kódà tẹ́lòmí ilé rẹwà ju obìnrin tá a fẹ́ fẹ́ yẹn lọ. Irú ò ṣe ṣẹlẹ̀ sí wa ń bẹ̀.
irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn bẹ̀ náà ṣùgbọ́n ìfẹ́ tẹ́lẹ̀ yìí ìfẹ́ ti bí ni kì í ṣe ìfẹ́ tàìmọ́ra ẹni rí tẹ́lẹ̀ àmọ́ ìfẹ́ tọ́lọ́wọ́n bá aláǹ sọ fún wa nígbà yìí wípé òun ṣe fún wa látara àwọn obìnrin wa ẹ̀rí ìfẹ́ kan ni tó ṣe ń pé ọlọ́wọ́n bá aláàlú ṣe bẹ́ẹ̀ lẹ́ni tá a mọ̀ rí tá àjọ máa sùn tẹ́lẹ̀ àjọ máa jẹun tẹ́lẹ̀ àjọ máa wọlé ká máa jáde tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá aláà ní òun ṣe fún wa waja'alna bainakum mawaddatan wa rahma òun ṣe ìfẹ́ sáàárín wa àtaya àti ìkẹ́ ó túmọ̀ sí pé àwọn obìnrin ọlọ́run wa subhanahu wa ta'ala ó ṣe wá lẹ́ni tó ṣe pé ó ní a máa fẹ́ wọn lẹ́ni tí ó máa kẹ́ wọn torí àkọlé ohun tá a fẹ́ sọ lé ní gangan lélẹ́yìí torí pé àìgbàgbọ́ yé fọkùnrin míì ohun tá a fẹ́ ṣàlàyé yìí òun ló mú lé ẹlòmíì ìdàrú léni òun ló mú ọkùnrin míì sọ ìyàwó rẹ̀ dẹrú ọkùnrin míì léni obìnrin lọ́ọ̀dẹ rẹ̀ ìlò tí ń báyàwó rẹ̀ lò ìlò tí ò yẹ kéèyàn bá ẹrú lò ní ìlò tí ń báyàwó rẹ̀ lò ìlò tí ò yẹ kéèyàn bọ́mọ ọ̀dọ̀ lò ní látara ìgbọ́rú àgbọ́yé àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa ṣàlàyé bọ̀ yìí ọlọ́run ẹlẹ́dàá wa ní waja'alna bainakum mawaddata wa rahma waja'ala bainakum mawaddata wa rahma àwa ṣe sáàárín rẹ̀ àtìyàwó rẹ̀ ìfẹ́ àtàánú nínú nǹkan tọ́kọ fi máa jọkọ lórí ìyàwó òun náà ni pé kó máa láàánú obìnrin rẹ̀ torí pé kí ni mọ́kàndín òun náà lóbìnrin kò sí ni béèyàn ó ṣe fóbìnrin tí ó ní gbogbo nǹkan tó ní nǹkan dáadáa ẹ̀rí tí ò ní níbi tó kù sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọn náà ó níbi tó kù sí ọlọ́run bá lá ní inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun ohun tá a ṣe yìí ọlọ́run bá lá ní ẹ̀rí àmì ń bẹ́ńbẹ́ fún àwọn ọmọ èdè ènìyàn tí wọ́n bá ń ṣe làákàyè táwọn máa ń reason tó máa ń ronú yá ẹni tí mo mọ̀ rí tẹ́lẹ̀ akọ̀ríra wa ní ọkàn mi sì fà má ẹni tí mo mọ̀ rí tẹ́lẹ̀ akọ̀ríra wa níwájú ẹni tí mo ń kẹ́ àdùkẹ́ ọ̀ní sùìtì gbogbo àwọn orúkọ tó ṣe pé kí ni wádìí ẹni tó ṣe pé òun lòún máa ń fẹ́ rí lójoojúmọ́ wádìí ẹni tó ṣe pé tó bá jí láàárọ̀ òun ló kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ wádìí ẹni tó ṣe pé kí ni o tó bá fẹ́ sùn lálẹ́ ó make sure pé kí ni ó bá a sọ̀rọ̀ kó o tó sùn lẹ́ni tó ti fẹ́ ni o bóyá o wà nínú àjò kì í ṣe girlfriend and boyfriend là ń sọ fa ọlọ́run bá lá ní inna fi dhalik nínú tá a sọ yìí la ayatin liqawmin yatafakkarun àmì bẹ́ẹ̀ fáwọn tí wọ́n bá ń ṣe làákàyè ẹ̀rí ìmáná lórí ara alẹ́ ẹni ká náwó lórí ìyàwó ọ̀ranyàn ni lórí gbogbo ọkùnrin o ká kẹ́ obìnrin ọ̀ranyàn ni lórí gbogbo ọkùnrin o pẹ̀lú àyà tá a kà kalẹ̀ fún wa yìí ìwọ náà lọ kà á Suratu Nur àyà 32 ọ̀ranyàn ni ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá tún sọ fún wa nínú àyè míì nínú Suratu Baqara àyà 233 ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ní wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run bá lá ní ọ̀ranyàn ni lórí ẹni tá a bímọ fún o ọ̀ranyàn ni lórí ọkùnrin o fún kí ló jọ́ranyàn lórí rẹ̀ òun náà ni rizquhunna ìjẹ ìmu obìnrin ìjẹ ìmu ìyàwó rẹ̀ bí ìyàwó rẹ̀ ó ṣe jẹ nǹkan tó wù ú ọ̀ranyàn ni lórí rẹ̀ bí ìyàwó rẹ̀ ó ṣe mu nǹkan tó wù ú ọ̀ranyàn ni lórí rẹ̀ bí ìyàwó rẹ̀ ó ṣe máa gbégbé àlàáfíà ọ̀ranyàn ni lórí rẹ̀ ọlọ́run bá lá ní wa kiswatuhunna àti aṣọ tíyàwó rẹ̀ tí wọ́n máa wà táwọn ọmọ ó dáṣọ gidi fún wa kì í ṣe pé kíyàwó rẹ̀ wá jáde síta àbí láàrin àdúgbò kí wọ́n máa wò bí ká sọ pé kí ni o bóyá ibi tí ń gbé ìṣọmọ ọ̀dọ́ ń bẹ̀ ni Islam ò fẹ́ lè fún wa ọlọ́run bá lá ní wa 'ala al-mawlud ọ̀ranyàn ni lórí ẹni tí wọ́n bímọ fún o lahu rizquhunna ẹ̀rí kó máa ṣe kí ni o kó máa pèsè ìjẹ ìmu fún ìyàwó rẹ̀ kì í ṣe ń pé tó bímọ fún pé tọ̀ tó ló bímọ fún ẹ ló fi ṣe o obìnrin tí ò tí ì bímọ fún ẹ náà ọ̀ranyàn ni o ìyẹn ni pé ẹni tá à ń bímọ fún bíbá yìí tá a gbà lérò wọn náà ni ọkùnrin torọkùnrin là á máa ń bímọ fún obìnrin òun bímọ fóbìnrin ṣóyé sọlọ́wọ́n bá láàánú ọ̀ranyàn lórí gbogbo àwọn ọkùnrin nǹkan tó ṣe kí ni o nǹkan tíyàwó rẹ̀ ó jẹ tọmọ ó jẹ ẹ̀rí wa kiswatuhunna àti nǹkan tí ó wọ̀ tí ó fi bàṣírí ara àtàwọn tí ó fi ṣọ̀ṣọ́ gbogbo nǹkan tí ó fi ṣọ̀ṣọ́ ọ̀ranyàn ni lọ́dọ̀ ọkùnrin lórí rẹ̀ bil ma'ruf ọlọ́run bá láàánú àwọn nǹkan tá a wá pè lọ́ranyàn lórí rẹ̀ yìí ó ṣe ó na pẹ̀lú dáadáa pẹ̀lú ìmáná téèyàn ó tún fi máa dunnú
kì í ṣe pé ó ṣe nǹkan fún ìyàwó rẹ̀ ó wà máa rí níbi èmi kàn ń ṣàánú ẹni a kàn ń ṣí ẹ lórí náà ni àwọn àbákúra kírun fún ẹsìn náà báyìí sì ń ṣe lódùdú kalẹ̀ níṣẹ́ làwọ̀ rẹ̀ ó ṣá wọn kàn ẹ̀pọ̀ ayé ẹ náà ni ó ẹ̀pọ̀ ayé rẹ̀ àbó ẹ̀pọ̀ ayé ara rẹ̀ ó ẹ̀pọ̀ ayé ara rẹ̀ ni torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ìwọ náà ló máa rí i lára ó máa bá lára rẹ̀ ó máa bá lára rẹ̀ tínú rẹ̀ ó máa dùn gbá masha Allah ṣé ìyàwó mi náà rí àwọn ọkùnrin dáadáa ọkùnrin gidi ẹ̀rí òun náà ní máa ń ṣe ohun tọ́lọ́wọ́n bá àlá ń sọ yìí oore ń bẹ́ẹ̀ fọkùnrin wallahi ṣe ti rí ọkùnrin mi tó ṣe pé iṣẹ́ rẹ̀ ò lọ bó ṣe yẹ kó lọ àbò ń ṣiṣẹ́ lójú méjèèjì kò ní àlùbáríkà àbẹ́ni tó ṣe pé kí ni o ọwọ́ rẹ̀ jí sówó kó tó fẹ́yàwó nígbà tó wá fẹ́yàwó tó ń níyàwó kó ẹsẹ̀ burúkú wọnú ilé òun lọ́rọ̀ òun ṣe dàrú ẹ̀rí ihun tó jẹ́ sábà bíi tọ́rọ̀ rẹ̀ fi dàrú òun làwọn tá à ń ṣàlàyé yìí torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé wastausu bin nisa'i khayran a ti ṣe ìkìlọ̀ fún yín nípa ẹ̀ máa ṣe dáadáa sáwọn obìnrin nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá aláà máa fi ń ṣàánú ọkùnrin tó fi jẹ́ pé àlùbáríkà ó máa wọnú iṣẹ́ rẹ̀ tó fi jẹ́ pé ó máa bẹ lọ́hùn ọba àdúrà rẹ̀ ó máa gbà nígbà tó ṣe pé wọ́gun ò tiẹ̀ jókòó bẹ lọ́hùn òun náà nígbà tí o bá ti ń ṣe dáadáa sí ìyàwó rẹ̀ torí pé ìyàwó rẹ̀ yóò máa jókòó yóò máa bẹ lọ́hùn pé wọ́n lọ́hùn bí bá dáàdì wa ṣe ń kẹ́ wa bó tilẹ̀ pé kò tọ́ ká máa pe ọkọ ẹni ní dáàdì wa nù Islam ọkọ wa ó ti yé gbogbo orúkọ tó bá fẹ́ pe ọkọ rẹ̀ ó lè pè é lórúkọ dáadáa sòyó wa máa bẹ lọ́hùn gbà ìwọ lọ́hùn ọba bọ́kọ mi ṣe ń kẹ́ mi ti ń tọ́jú mi má ṣe máa bá mi pèsè fún wọn wallahi obìnrin mi tọkọ rẹ̀ bá jáde lọ tí ò bá tí ì di ọkàn rẹ̀ ò ní balẹ̀ yóò máa bẹ lọ́hùn ni ìwọ lọ́hùn má jẹ́ ṣánwọ́ bọ̀ lófo bá mi protect wọn látara kí ni jama látara ìṣe dáadáa ọkọ wallahi obìnrin mi kó tó lè ṣàdúrà fúnra rẹ̀ kó tó lè ṣàdúrà fẹ́ bí rẹ̀ yóò ṣàdúrà fọ́kọ rẹ̀ yóò tún ṣàdúrà fẹ́ bí ọkọ rẹ̀ kó tó rántí ara rẹ̀ àtẹ́bí tiẹ̀ gan látara ìṣe dáadáa fún ìyàwó ní jẹ́bẹ̀ látara ìṣe dáadáa fún ìyàwó ní jẹ́bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ó nídìí tá Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ pé wastausu bin nisa'i khayran a ti ṣe àsọtẹ́lẹ̀ fún yín nípa pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin ó bà nínú jẹ́ ìgbésí ayé tá ń lò sí abnormal life lọ́pọ̀lọpọ̀ ń lò ẹbí mi kí ló fà á jàmáà a máa ń sọ ilé dáadáa mo sọ ilé níbi nìkan kan tí mo lọ yìí máa ń sábà sọ pé kò nọ́mà pé kó jẹ́ pé obìnrin ó máa dààmú káàkiri obìnrin ẹ̀rí tí sì ń ṣe pé bóyá ó jẹ́ ọmọ kékeré tí sì ń bẹ́ńlẹ̀ bàbá rẹ̀ tí wọ́n gbé ọjà rù pé kó kiri lọ kóbìnrin ti márì kó wá jẹ́ pé yóò tún máa jí lágo 4 ìdájí jàmáà wọ́n ní bo ló lọ wọ́n ló lọ ọjà kí ló lọ ṣe lọ́jà kí n ṣe kó lọ ra nǹkan bẹ̀ obìnrin yóò wá máa rẹrù yóò máa dààmú lẹ́ẹ̀máa rí lóṣòdì tí ó máa laago lórí kinní kan tí wọ́n máa pè ní bọ́sikọ́nà lórí bàtà tí wàá máa dààmú káàkiri ọlọ́run bá aláwọ̀ dá àwọn obìnrin wa fún báyìí gbogbo owó ọkùnrin tó bá ti jẹ́ pé ìyàwó rẹ ní ń dààmú káàkiri bí ó ṣe jẹun bọ́mọ rẹ ó ṣe jẹun bí ó ṣe sanwó ilé bí ó ṣe sanwó ná wallahi ó kì í ṣọkùnrin ìwọ gan láàbá máa pè lóbìnrin irú àwọn ọkùnrin tí má sì ń ṣe báyìí ẹ lọ wò ó dáadáa wọn kì í sábà ní láárí wallahi wọn kì í sábà ní láárí torí pé nínú kó máa ṣe wàhálà lórí ìyàwó rẹ àwọn ọmọ rẹ ìyàwó àtọmọ ọwọ́ rẹ lọ́lọ́wọ́n ọba aláàkó rísíkù wọn ìjẹ ẹ̀mú wọn sí tó ṣe ń pé tó bá ṣe ń gbìyànjú àti ṣe kíni láti wá ohun tí wọ́n jẹ tí wọ́n mú lọ́lọ́wọ́n ọba aláwọ̀ ṣe máa bò ẹ́ láṣìírí sí ọlọ́wọ́n ọba aláwọ̀ sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ọkùnrin àwọn ọlọ́wọ́n ọba aláwọ̀ ṣe wọ́n ní ẹni tó ṣe ń pé yóò jẹ́ olórí aṣíwájú ẹ̀rí olùfaragbani bí ká máa sọ pé bulletproof kì í ṣe irú ẹ̀ lọkùnrin o akọ̀ má pẹ̀rẹ̀ wá ni pé gbogbo àwọn ìnira tó yẹ kóbìnrin ní ọkùnrin òun làwọn ọlọ́run bá aláà ní pé kí ni o kó máa rí ìyẹn ni pé ìdààmú lórí bí ìyàwó ṣe jẹ bí ó ṣe mu ọlọ́run bá aláà ní a ṣe ọkùnrin báyìí fóbìnrin lórí nǹkan tí ń ná kò ná mà pé kó jẹ́ pé ìyàwó rẹ ni ó máa dáná oúnjẹ tó wàá jáde lọ pé ìyá sàfú ó ní náà ọbẹ̀ ẹ̀gúsí tó ṣe last time yẹn ọbẹ̀ yẹn omi pọ̀ ń bẹ̀ èyí tó bá mi sè kí n tó dé èyí tó kí dáadáa ẹ̀gúsí rẹ̀ tí ó àtàwọn pọ̀mọ́ tí ó kó ẹ̀gúsí sínú tí wọ́n wá sọ pé owó dà kí ló ń wọ́rí ẹ̀ ó dúpẹ́ pò wọ́n lé ọkọ àìmọye obìnrin ló wà ń ta tí òrí tí òrọ́kùnrin gbé wọn sílé gbogbo ẹ̀ sílé wá ń ṣakọ tó má bí ẹ̀dá má ṣe fún mi òun náà wà máa dààmú
dáàdi wa sọ pé tọ ẹ̀gúsí mọ̀mọ́ tó ní tó kẹ̀gúsí sínú làwọn fẹ́ jẹ́ o láláì fowó lẹ̀ ìwọ ọkùnrin tọrọ rẹ bá rí báyìí èèyàn kan ò ṣe é o kódà kó o ti máa rí ṣe tẹ́lẹ̀ kó o tó má rí o lè ní láárí látara gbé ni látara ìṣojúṣe rẹ ni o èpè kọ́ o ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ òun ni ohun tá à ń bá ẹ sọ yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi tá a fi mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba òdodo ni arábìnrin yìí kóhun àtọkọ rẹ̀ tó fẹ́ra wọn lágbọ́yé láfi sọ fún wa pé iyì ẹ̀yẹ obìnrin òun náà ni pé kíwọ náà kó o jóbìnrin tó ṣe yí pé ó bá dáadáa wọlé ọkọ kó o ní sùúrù kó o jẹ́ ẹni tí wọ́n á tọrọ níṣu lọ́kà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kó má jẹ́ pé ọkùnrin yóò ti máa fi ẹ́ panu kó o tó wọlé rẹ̀ bíi popcorn téèyàn rà ní bus stop bí ìgbà téèyàn ra popcorn ní bus stop tó wá fi ń panu kó tó délé ẹ mọ̀ kẹ́ ló bá jẹ́ títí tó bá máa fi gbé délé bá máa jùlẹ̀ báyìí ó ti sùn kò ní ìwọ̀n jẹ mọ́ nígbà tí ọkùnrin àtobìnrin tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí tí wọ́n máa fẹ́ra wọn obìnrin yóò ti lágbọ̀ọ́yé ẹ̀rí ó wá ti bímọ méjì wọ́n fẹ́ra wọn lọ́nà pé wọ́n pàdé ara wọn wọ́n jàmọ́ ara wọn náà ni kò incidentally kò lọ tọrọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì irú wọn náà tó ń ṣe boyfriend and girlfriend ihun tí ó padà kábàámọ̀ báyẹn ọkùnrin òun tiẹ̀ sì ní òkú díẹ̀ ìwọ nígbà tó máa fi ẹ́ panu tó ń fi ẹ́ panu tí wọ́n jẹ́ dáadáa inú kí ó gbé ẹ jùlẹ̀ bí ó sì gbé ẹ jùlẹ̀ ó bá gbé ẹ wọlé náà ó padà daṣọ pàtì náà ni torí pé tọ̀ ó ti sùn gbogbo àlàáfíà ara rẹ ló ti jẹ tán kó tó di pé ẹ fẹ́ ra ẹ wọlé yìí ó wá di spare parts àlòkù mọ́tò ò ní jọ lójúmọ́ wọ́n ṣàbẹ̀rẹ̀ ẹsẹ̀ míì wọ́n bímọ méjì fúnra wọn nígbà tí wọ́n bímọ méjì subhanallah ọ̀rọ̀ nǹkan ò lọ déédéé fọ́kọ ọ̀rọ̀ rẹ̀ ò lójú ọ̀rọ̀ kò ṣe kí ni jama ọ̀rọ̀ rẹ̀ ò lójú tó bá ṣiṣẹ́ eléyìí olùlẹ̀ tó bá ṣiṣẹ́ ẹ̀tọ̀hún olùlẹ̀ ẹ̀rí eléyìí wá kọjá kúnfẹ́ntàn sọ yìí gbogbo gbà ní ó wà máa complain wọ́n ti bímọ méjì ìyàwó ni ó máa dààmú ọlọ́run wá ṣe ìyàwó lẹ́ni tó padà gbàgbọ́ yé látara ẹ̀ máa gbọ́ lẹ́kṣọ̀ àwọn afá súnà obìnrin dẹni tó ń bójú nígbà tó yá ó kọ̀ yarí ni yà á ọ̀wọ́n ń gbọ́ níwàásí pé tí ọkọ ò bá ṣẹ̀tọ́ lórí obìnrin ó lè jẹ́ sábàbí pé kí nǹkan wọn máa lọ déédéé fọ́kọ òun lòun ń dààmú owó sukú ọmọ òun lòun sàn owó ilé owó gbá ọ̀hún amọ̀rọ̀ yẹn obìnrin tí mo sọ ẹ wá jẹ́ bí ọ̀rẹ́ sí àwo àfa kan ọ̀hún amọ̀rọ̀ yẹn dé tí àfa yẹn wá gbéra ó lọ ilé wọn nígbà tí wọ́n kẹjọ́ tí wọ́n rò kí ni tí ẹ̀ ń fa wàhálà gan lójoojúmọ́ tẹ̀ máa ń jà ọkọ ní òun ò ṣáà nífẹ̀ẹ́ mọ́ náà ni òun ò nífẹ̀ẹ́ mọ́ náà ni nígbà tí wọ́n kẹjọ́ tí wọ́n rò fáfá ìyàwó náà ní kọ́ ṣáà tú àwọn pé àwọn ò tiẹ̀ ṣe fún kíníkà ọ̀hún ní ìdíkọ́ tu wọn sóyún tẹ́lẹ̀ náà torí ẹ̀ ní igi àfa wa ṣe wá sí fún wọn pé ihun nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábà bí ihun tó ń ṣẹlẹ̀ nù lé yìí àìṣẹ̀tọ́ tẹ̀ ṣe náà ń bẹ́ẹ̀ torí pé kí ni ìgbéyàwó tọ́lọ́wọ́n bá aláwò yọ́nú sí báwo ni ó ṣe lálùbáríkà àfáàṣà ṣe wá sí fún wa nínú ọ̀rọ̀ tí ọkọ sọ lọ́jọ́ náà lọ́wọ́ ni pé òun ò lè wá lọ sórí ìgbéyàwó kan o torí pé kí ni òun ò lè tẹsẹ̀ bọ́ bàtà tó ṣe ń pé kò sáìsì òun àyà ni òun ò lè wá tẹsẹ̀ bọ́ òun ò lè wá ra bàtà tí ò sáìsì òun bàtà tóun tẹsẹ̀ bọ̀ tó ṣe ń pé kò sáìsì òun kóun wá lọ máa sanwó ẹ̀ mo wá sọ fún èmi gangan lẹni tó pè lọ́jọ́ yẹn àfáà tí wọ́n pè mo wá sọ fún un pé ókè ìsìn ní bàtà ò sáìsì ẹsẹ̀ rẹ mọ́ oníṣekúṣe bàtà ò sáìsì ẹsẹ̀ rẹ mọ́ ń sìn nígbà tó ti rí pé tọ̀ ó ti jẹ gbogbo adùn ara rẹ̀ lójú tiẹ̀ ó ti bímọ méjì bàtà ò wá sáìsì rẹ mọ́ wọ́n ṣàdá sí rọ̀ torí ẹ̀ ó dáa kéèyàn jẹ́ ẹni tí Ọlọ́run fún nílàákàyè kéèyàn tẹ̀ máa súnmọ́ àwọn àfa tó jẹ́ onílàákàyè àwọn àgbàlagbà àfa ẹ̀rí nínú àwọn ọgbọ́n táwa náà ń kọ́ lọ́dọ̀ àwọn àfa wa àwa apply ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn torí pé àwọn pé bí ṣe ń rí lára àwọn méjèèjì òun náà ní ìfà tí wọ́n fi ń sọ tí wọ́n ń sọ ó bá padà yá tán wọ́n lè àbá àkọlé ṣe bá tí wá pé ló yà wá aṣá sọ òdodo ọ̀rọ̀ tí wá pé normally náà lálẹ́ yìí gan bẹ́ẹ̀ ṣe wà ẹ lẹ́tọ̀ọ́ pé kẹ́ ẹ dọ̀ wá gan torí pé ìgbésí ayé tẹ̀ ń gbé ìgbésí ayé ìṣẹ́ lọ ẹ lọ ṣe ohun tó jẹ́ tọ́ èmi ò fọlọ́ntì ara mi tá a fi ṣe gbogbo ohun tó yẹ ká ṣe Ìbàdàn làwọn ẹbí síta yẹn wà àṣìṣe bẹ́ẹ̀ bí nílá alọ́bẹ̀ inú bàbá rẹ̀ dùn kódà ọmọ èèyàn pàtàkì ni inú bàbá rẹ̀ dùn ó ṣàdúrà fún wọn ṣe ó gbẹ
bàbá yẹn wá padà fà á lé lọ́wọ́ gẹ́gẹ́ bíi pé ìyàwó rẹ̀ kóun fún ní ìyàwó pé kó fi ṣáyà. Nígbà tí bàbá yẹn wá fà á lé lọ́wọ́ tọ́ bàbá yẹn wá gbéṣẹ́ fẹ́mi náà pé tọ̀ àbá mo ní imam ẹ̀yin ni mo fi ṣe bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ mi ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ èmi kì í bí adúlù sísítà yìí. Oye ibi tá a wá ń lọ ni pé oṣù méjì ò délẹ̀ nígbà tá a ṣe nìkan yẹn tá a ṣe àgùdù nìkan yẹn tọ́lọ́mọ bá aláàfin ní kọ́nà sí fọ́kọ̀ kì í wá ń ṣe pé ọ̀nà sí fún kóríṣẹ́ mi ò jàmá iṣẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ náà ní ṣe ibi tí ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ náà ní ṣiṣẹ́ jàmá nígbà tó rí èèmọ̀ yìí ẹni tí mo sọ yín sìn tẹ́ bá rí bó ṣe ń kẹ́ ìyàwó rẹ̀ bíi gold ni àṣé ohun tó ń wá lọ Sókótó àṣọǹbẹ́lápò Sókótó débi pé ìkẹ́ yìí pọ̀ débi pé ẹ mọ̀ pé ẹni bá ń gbélé face me and slap you àwọn ṣọṣọṣọ tí wọn bẹ èèyàn ṣe ń ṣe síyàwó èèyàn tẹ́lẹ̀ tó ní tọ̀ ń wá yàjà change tó wá dẹni tí ń kẹ́yàwó rẹ̀ àbẹ́ni tí ń kẹ́yàwó rẹ̀ nọ́mánàmà kí ni wọ́n máa ń pè wọ́n wọ́n sọ pé ó ti jẹ̀fọ́ àbí wọ́n sọ pé ó ti fi kílọ̀ tí ń pe obìnrin jù lórí fìtínà míì wá ṣẹlẹ̀ nínú ilé yẹn fìtínà wo ni àwọn obìnrin tó ń bẹ ń bẹ tó ṣe ń bá wọn kọ tí wọn ò bá wọn lò dáadáa wọn máa ní ó máa ga o ìyá alágbájá wọn máa lọ rojọ́ ìyàwó ẹni yẹn ìyàwó ẹ̀ wọn máa rojọ́ fọ́kọ tọkọ bá ti jáde as usual àbọ̀ yín ṣe tẹ́lẹ̀ gbà ìyàwó yín wọ́n sọ fún yín lé ní pé àwọn lọ sọ́jà ṣá àwọn máa yí wọn lọ́jà ìṣe ni wọ́n wá ń ṣe kílọ̀ tí ń gbẹ̀dẹ́ báyìí wọ́n ṣe wá múra ẹlẹ́yà wọ́n wá wọ bàtà tuntun wọ́n wá wọgà àbí ìbọn lọ pátí as usual àbí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n ń rojọ́ rẹ̀ fọ́kọ rẹ̀ tọkọ náà dé tí ó máa bájà wọn mọ̀ pọ́lọ́ ti ṣàánú ọkọ báyìí ọkọ wa máa gbé wọn lẹ́nu sọ̀hún nígbà tó ń wọ bàtà lóku bàtà tó já kí lẹ rí ṣe sí ọlọ́run dẹ̀ ti ṣàánú mi mò ń tọ́jú ìyàwó mi kí ni problem yìí ọ̀tá ìwà pọ̀ ọ̀tá yìí pọ̀ débi pé wọ́n máa lọ gbẹ́jọ́ ọkọ náà fún ìyàwó látara ìṣe dáadáa ìmúta fẹ́ lò ń bẹ̀ ni pé kéèyàn jẹ́ ẹni tí ń ná lórí obìnrin ọlọ́run bá aláàmá fi ń ṣàánú yàn pọ̀ kéèyàn dẹ̀ ṣẹ̀tọ́ ẹ̀tọ́ yìí wá ti bẹ̀rẹ̀ láti gbà tó o bá fẹ́ fẹ́ obìnrin nígbà téèyàn bá ti fẹ́ fẹ́ obìnrin pé èèyàn fẹ́ fẹ́ èèyàn kì í ṣe nǹkan tó ṣe yí pé èèyàn kàn máa ṣe ń jẹ pé mo fẹ́ ṣoge rárá Ànábì sallallahu alaihi wasallam ní pé ìdajì ẹ̀sìn ni bíi pé èèyàn fẹ́ bá obìnrin complete ààfọ̀ ẹ̀sìn rẹ̀ ni torí kóbìnrin ààbọ̀ ẹ̀sìn làwọn ní tẹ́lẹ̀ náà ẹni tó fẹ́ bá a pé ẹ̀sìn rẹ̀ òun náà ni kó ṣe ìyàwó ọkùnrin ẹ̀rí so ọ̀ràn yan ni kó o fẹ́ ná o fẹ́ fẹ́yàwó téèyàn ò bá tí ì tó bàbá ṣe kò gbọ́dọ̀ máa lọ pé ọmọ alákàrà òun lọ́rọ́ pé èèyàn fẹ́ fẹ́yàwó Ànábì sàṣà ń sọ pé tó o bá ní kápá máa gbà wẹ̀ kí wọ́n á ṣe pé ó máa fà wẹ̀ kẹwọ́ nígbà tó ti ní kápá ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers máa ń ṣe léyìn náà yóò sọ pé nítorí òun ò tí ì ní mọ́tò ó sì ti lówó ó ti ní kápá láti bọ́ obìnrin torí náà ọ̀pọ̀lọpọ̀ ọlé tí ń dàrú lé ní wàláhì kò sí nǹkan tó fà á ju pé kí ni o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí kì í ná fóbìnrin lọ ọlọ́run bá Allah ń sọ fún wa nínú Suratu Talaq àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ẹlẹ́dàá ní liyunfiq dhu sa'ati min sa'atihi ọlọ́run bá Allah ní kí àwọn tó ṣe ń gbé kí ni o a ṣe lẹ́ni tó ṣe ń gbé ó jẹ́ olùmójútó obìnrin ìyẹn náà lọ́kùnrin àwọn olówó orí tó jọkùnrin ìwọ náà ní máa ń pera ẹ lówó orí aya rẹ ọlọ́run bá láà nítorí kẹ́ẹ̀lì máa ná lórí àwọn kíni o lórí àwọn aya yín ọlọ́run bá láà ní wa ma qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah ẹni tọ́lọ́run bá láà ṣe fún tó ṣe kíni o ìpèsè fún lọ́kùnrin ọlọ́run bá láà ní kó yá máa ná o lórí àwọn kíni lórí àwọn nù nǹkan tọ́lọ́run bá láà pò fún la yukallifu Allahu nafsan illa ma atahu ọlọ́run bá aláwò ní ẹnì kankan lára nǹkan tó lè gbé òun lọ́lọ́run bá aláà gbé fún ẹ ìyàwó tiẹ̀ lọ́lọ́run bá aláà fẹ́ fún ẹ ọ̀rọ̀ kọ́rọ̀ ní ká máa sọ pé òun sì ìyàwó fẹ́ òun ṣe kinní kan rárá ó sì ìyàwó fẹ́ torí pé òṣojúṣe rẹ ní ṣe ń dàbí kó sì ìyàwó fẹ́ nígbà tí ń ṣe pé bóyá wọ́n dà nǹkan bọ̀ ẹ́ lójú ńgbà tó máa fẹ́ ibi wọn náà ló ń kì í ló ń sa níta kó tó di pé wọlé ìwọ ló ń kí ló ń sa níta kó tó di pé wọlé náà ìwọ ló ń pè ní arẹwà rẹ ọmọṣẹwà ó wá wọlé tán nígbà tó ṣojúṣe rẹ tí nǹkan wá dàrú ọmọṣẹwà wá di ọmọṣàgbàdo ó wá rí lọ́mọ tó ṣẹwà má ẹ̀rí ìwọ ló ń fọwọ́ ara rẹ fà á
ká máa ná lórí àwọn ìyàwó wa ní nǹkan tọ́lọ́run bá aláà máa fi ń ṣàánú wa ni kọ́lọ́run bá aláà kó má ṣe máa ṣàánú ẹnìkankan wa. Ànábì sallallahu alaihi wasallam tún ṣàlàyé fún wa gan nípa pé èyí tó dáa jù nínú ìnáwó téèyàn ń ṣe ó fẹ́ raṣọ fúnra rẹ̀ ara ìnáwó ni ó fẹ́ sanwó ilé ara ìnáwó ni ó fẹ́ tọ́jú ẹbí rẹ̀ ara ìnáwó ni ìwọ náà fẹ́ ṣe dáadáa mọ́ṣáláṣí ara ìnáwó ni ó fẹ́ ṣe dáadáa sára àdúgbò ara ìnáwó ni ṣùgbọ́n èyí tó dáa jù nínú ìnáwó téèyàn ń ṣe òun náà ní ìnáwó téèyàn bá ṣe fún ara ilé yẹn kí lè rí wa. Ànábì sallallahu alaihi wasallam sọ nù hadith tí wà nù Sahih Muslim oúnjẹ ọlọ́run bá ní dinaru anfaqtum fi sabilillah hadith yìí wá láti ọ̀dọ̀ Abu Hurairah. Ànábì sallallahu alaihi wasallam ní pé owó tá a bá ná sójú ọ̀nà ọlọ́run bá wa dinaru anfaqtahu fi raqaba àti owó tó o bá ná kódà kó jẹ́ pé owó tó ná yìí ó fẹ́ fi bọ́ okùn ẹrú ni ẹ wò kéèyàn bọ́ okùn ẹrú lẹ́rú yàn ẹ wò bó ṣe lágbára tó bó ṣe lóore tó. Ànábì sallallahu alaihi wasallam wa dinaru tasaddaqta bihi ala miskin kódà owó tó ná lórí àwọn aláìní ó fún ní báárà lówó ẹni tí ò rí jẹ tí ò rí mu ó fún lówó ẹ̀rí nínú dáadáa náà lélẹ́yìí o. Ànábì ní wa dinaru anfaqtahu ala ahlik àtowó tó o bá ná lórí àwọn aláalé rẹ ìyàwó rẹ àtọmọ rẹ a'zamuha ajrun alladhi anfaqtahu ala ahlik. Ànábì sàṣà ní èyí tó lóore jù tó lẹ́san jù tó tóbi wájú Ọlọ́run bá jù òun náà lówó tó o bá ná lórí àwọn aláalé rẹ ìyàwó rẹ ọmọ rẹ òun ló lóore jù fún ẹ tọ́lọ́run bá sùn ẹ lẹ́san jù. àìmọye ọkùnrin lé ní kò kúkú dáa nínú ilé tó bá sì dé ta wọ́n máa pè é ní anáwó bí ẹni tẹ́wó wọ́n máa sà wọ́n máa kì í bàbá alágbájá ẹ jẹ́ kí wọ́n débi sí i ó dálẹ̀ ó lè dálẹ̀ ńta tó bá wá délé yóò máa kanra tó bá wá délé wọn ò ní mọ̀ pé ìyàwó rẹ̀ ní gbé lé ó ti fowó ọbẹ̀ ẹlẹ́gbẹ̀yìn nílé ń sìn ìjàmbá kò ń ṣọ̀rọ̀ ọdún mẹ́rin tó ti fowó ọbẹ̀ ẹlẹ́ńlẹ́pẹ̀ gbà ihun tó sì wọ́n ní jẹ ohun tó wọ́n ní jẹ ẹ̀rí gbogbo owó tó ń ná ń ta yìí àṣedànù ni o tó bá yẹ kó o tún ṣe lọ́nà tó ṣe pé òun fi ìwà ìkàṣe àṣedànù ni ṣùgbọ́n tó bá ń ṣe lọ́nà ẹ̀mọ̀kan ni kò lóore fún ẹ bíi kó o máa ná lórí àwọn aráalé rẹ jàmá kò lóore fún wa bíi ká máa ná lórí àwọn aráalé wa ẹ jẹ́ ká gbìyànjú ká tọ́jú àwọn ìyàwó wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló sọ ìyàwó rẹ̀ di aṣẹ́wó àbí ọkùnrin ló sọ ìyàwó rẹ̀ di aṣẹ́wó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló sọ ìyàwó rẹ̀ dẹni tí ń ta tẹ́tẹ́ kì í ṣe bóbìnrin ní ò mọ̀ pé ká ta tẹ́tẹ́ ò dáa ẹ wà máa rí ìyàwó lè mí ní kíọ̀sì bàbá àjẹ̀bú ìyàwó lè fa jàmá ní kíọ̀sì bàbá àjẹ̀bú yóò wá lọ tò sí kíọ̀sì bàbá àjẹ̀bú ẹ dákun ẹ bọ́ òun ta kíní ẹ o ẹ tètè bọ́ òun ta kó tó close o òun wọ ọmọ yín lọ́wọ́ tó bá lọ jáde tí ó tó bá lọ gbé rìsọ́ọ̀tì jáde tí ó jáde ẹ rò bí rìsọ́ọ̀tì school ọmọ rẹ̀ ní ó fẹ́ jà fún ni rìsọ́ọ̀tì bàbá àjẹ̀bú ẹ mọye ìyàwó lè subhanallah tá a bá wo agbègbè wa àwọn àwùjọ wa àwọn òní wọ́n pọ̀ jù lọ́jà tá a bá wo àwọn ọjà wa àwọn òní wọ́n pọ̀ jù ní àwọn ọjà ní gbogbo ibi tó lúkúlùkù wa náà wà tá a gbé àwọn wo ni ṣe báwọn obìnrin ni ṣe a rò pé nọ́mà tì ní kó jẹ́ kóbìnrin ni ó máa tajà lọ́jà ni wallahi kò nọ́mà tẹ́ ẹ bá lọ wo ibi táwọn èèyàn ti gbọ́ àwọn àgbọ́yé nǹkan tá à ń sọ yìí táwọn èèyàn ti mójútó dáadáa bí ẹ bá dọ́jà àwọn kẹ́ ẹ tó lè rúbìnrin orí ẹ̀ ẹ̀yin ẹ lọ sí north níbi táwọn àwọn tí wọ́n gbàgbọ́ yé tí wọ́n mọ pàtàkì ká tọ́jú obìnrin tí wọ́n wà ẹ rí ẹ lọ sí north kẹ́ ẹ lọ wò ó ata àwọn nǹkan wọn lálẹ́ máa rò kóbìnrin ṣe mí báyìí náà táwọn máa rò pé kíní bóyá ká tepo ata àbí ká tata bóyá ká tún ṣe kíní àwọn nǹkan yàrá inú ata náà làlùbọ́sà wa bóyá ká tẹja àwọn iṣẹ́ táwọn máa rò pé ṣe obìnrin níbi tá a bá lọ ìlú táwọn ohun tí wọ́n mọ pàtàkì ká tọ́jú obìnrin ń bẹ ẹ rí i pé tẹ́ ẹ bá dọ́jà àwọn ń bẹ gbogbo àwọn nǹkan ọkùnrin ni ó máa ṣe gbogbo àwọn nǹkan ọkùnrin ni ó máa tà á táwọn ìyàwó wọn máa wà nílé tí wọ́n máa mójútó ọmọ tí wọ́n máa tọ́jú lé bó ṣe yẹ kó rí leléyìí ohun tọ́lọ́wọ́n bá aláǹfẹ́ fáwọn ọkùnrin leléyìí kì í ṣe pé kó wá jẹ́ pé wàá sùn nínú àwọn tíráìbù kan òun ó gbalẹ̀ ẹmu lọ ọkọ yóò gbalẹ̀ ẹmu lọ yóò máa lọ mẹ́mu ẹmu lòún wáyé tiẹ̀ wá mú ìyàwó ni ó máa lóko ni ó máa ru ẹrù tó yẹ pé jama tó máa ní kọkùnrin ní ìwà rù láwọn ọmọ èkó yìí wọn ò bí dá kó rù
obìnrin yóò wá rù débi pé kẹ̀kẹ́ ńgbà míì yóò di ẹrù obìnrin yóò di ẹrù sórí kẹ̀kẹ́ lọ́nà oko tí ó máa ọkọ sì wá lé ẹmu a'udhu billahi minash shaitani rajim. wọn á wí tán tá ìwí tán ó sọ wípé kí ni o oníyàwó rẹ ti gba gbogbo àìsíkì rẹ oníyàwó rẹ ní òjò oríṣi òun lówó ìwọ lówó ó ṣe ní tálákà ọ̀rọ̀ rẹ ò ṣe ní má lójútùú nígbà tó ṣe pé nǹkan tọ́lọ́run bó fi máa pèsè fún ẹ tọ́rọ̀ rẹ tí ó fi lójútùú ó ti kó léyàwó rẹ lọ́wọ́. ọ̀rọ̀ pé bóyá obìnrin rẹ ìyàwó rẹ ní í ṣe ẹ̀kọ́ líle rárá ìwọ gángan ló ń ṣera rẹ ìwọ gángan ló ń ṣera rẹ irú àwọn obìnrin ọkùnrin bú mi báyìí ẹ̀rí tí ò tọ́jú ìyàwó rẹ ọkùnrin mi jamaa olójú kò mú ọ lọ ni olójú kò mú ọ lọ bọ́lá wọn bá aláṣẹ ṣàánú ìyàwó rẹ tó àwọn obìnrin tí ń lọ ń bá ń ta tí ń sátẹ̀lé ń ta ìyàwó rẹ rẹwà jù wọn lọ dáadáa láwọn ọmọ public toilet yẹn àwọn public toilet tó ṣe ń gbé tọ àwọn gbogbo ẹ ń bá ti balẹ̀ wọn náà ni ẹ̀rí ìyàwó rẹ tó rẹwà tó ṣe ń gbé tọ kó tó fẹ́ ẹwà yìí náà lórí orí wà rẹ lára rẹ ó wá wọlé rẹ tán wá daṣọ ọ̀nù lẹ̀ kò wá ṣe é rí mọ́ obìnrin mi tó yẹ kó tó wọlé ọkọ ara rẹ fresh ni ó wá dẹni tó ṣe ń gbé tọ yìí lálápàdì ó wá sún sára rẹ ó wá máa kanra máa owó tiẹ̀ mọ́gé ṣe owó tiẹ̀ láfíjú onídọ̀tí òsì tí yóò máa jó ní dọ̀tí yóò máa jẹun tí ò láfíjú yóò máa jẹun tí ò mọ́gé ṣe ó wà fẹ́ irú àwọn ọkùnrin bú báyìí lẹ́rìí tó bá rá àwọn ọmọ public toilet àwọn ọmọ oríṣiríṣi yẹn tí wọ́n ti àwọn ọmọ fake life tó ṣe pé wọ́n ti kunra wọn lọ́dà kéde ojúlarí ọ̀rẹ́ òdenu àwọn ọmọ tó yẹ pé àwọn ọlọ́jẹ́ kọ́dà wọn tí wọ́n kọ́dà tí wọ́n họ́ sójú yóò rí wọn ta jamaa ẹlòmíì bí kíní burúkú tí wọ́n ń lò sídìí tó bá yàjà sílẹ̀ lórí ọ̀kadà obìnrin olóbìnrin tíyàwó rẹ̀ fáìn jùlọ fa wáò ni ó máa ṣe bí ambulance ló lọ fún emergency ìyàwó rẹ̀ sì wà nílé tó rẹwà jẹ́ nìyẹn lọ dáadáa tí ò ní rí sí kankan látara ìtọ́jú rẹ̀ àwọn obìnrin mi jọmọ wallahi wọ́n rẹwà gidi gan àìtọ́jú wọn òun náà ló fàdé kí wọ́n fi darúgbó ọ̀sán gan sínú ilé tọ́jú ìyàwó rẹ̀ kí ló lọ́ ń wá ń ta obìnrin tó ń wá ń ta ṣe òun á máa lójú abẹ́ méjì ni ìwójú abẹ́ kan náà lóní tọ́jú ìyàwó rẹ̀ ó rí pé ìyàwó rẹ̀ rẹwà jùlọ kí ìyàwó rẹ̀ tó bá béèrè nǹkan ẹyọ kan kó fún mẹ́ta ráṣọ gidi fún kò sínú pé ojú ń tì mí ó wá jáde lọ wá rí bàbá àwọn ìhùnkà àwọ̀tẹ́lẹ̀ obìnrin ẹ̀kíní kan tó lókùn bóyá òun ló ń wọ̀ ẹ́ ẹ̀kí náà ń pè é ìwọ tó bá má rí tó bá mọ̀ á bí ẹ bó ṣe máa nínú àwọn àwọ̀tẹ́lẹ̀ obìnrin tó máa ń dàbí okùn tó bá fẹ́ rà fún ìyàwó rẹ̀ ìtìjú kọ́ ni pé kó lọ àárín ọjà kó lọ ra pátá fún ìyàwó rẹ̀ wallahi ìyàwó rẹ̀ níbi pátá jù lórí aláìmọ̀kan ìtìjú kọ́ ni pé kó rí underwear gidi kó rí lọ́jà gbà káwọn èèyàn tún máa wò pé àwọn àfáà yìí wọ́n máa ń tọ́jú ìyàwó yes a máa ra àwọn brothers àwọn àfáà tí wọ́n máa ń ṣe tí wọ́n rí òun dẹ̀ láìkí ni kò túmọ̀ sí pé ìyàwó rẹ̀ ò ní àwọn underwear ó ní dáadáa tó pọ̀ ó tún rí míì tó tún láìpẹ́ òun dẹ̀ láìkí ni wọ́n máa yíbo kan ní lọ́jọ́ kan I like those affairs àwọn táwọn dàwí ẹ̀sìn yẹn ó ní òun ní customer affair kan gbogbo bàbá yìí ó kéré jù láàrin oṣù méjì yóò dé ṣọ́ọ̀bù òun ni àwa ka oríṣiríṣi àwọn àwọ̀tẹ́lẹ̀ àti tòkè àti kíní yóò wá ká ẹ̀ tó fún ẹ̀ dáadáa ó ní kò dẹ̀ ní lójú owó tí ó rà fún ìyàwó rẹ̀ wọ́n máa wọ pé tó wáyé kí mo jẹ́ mùsùlùmí ni ẹ ti mọ ìròrí ẹ tí ò ṣe tó wáyé mo jẹ́ muslim ni mo lè fa àfa ẹ o subhanallah mo yìí fẹ́ kọkùnrin rí lélẹ̀ ṣùgbọ́n ó bà nínú jẹ́ tó ṣe yí pé báwọn èèyàn bá ti rẹ́ni tí ń tọ́jú obìnrin léni àìtọ́jú obìnrin kóbìnrin máa dààmú kóbìnrin máa lókè kó máa lódò ó ti wá di normal thing nílẹ̀ wa débi pé táwọn èèyàn bá jàjà rẹ ni tí ń tọ́jú ìyàwó tiẹ̀ tí ń sin lọ́hùn lára ìyàwó tiẹ̀ kí ló ti ṣe jọmọ́ ó ti jẹ̀fọ́ débi pé obìnrin kan yí wá ń sọ òun jẹ́rìí ọkọ òun ẹ̀rọ bóyá ó fẹ́ ròyìn ọkọ ẹ̀ ní dáadáa ni ó ní mo jẹ́rìí ọkọ mi babalágbájá kò gba nonsense bóyá wàá mo máa ń mọ time tí máa ń bá a sọ̀rọ̀ tí máa jẹ́ pé tọ̀ bóyá wọ́n ti broke wọ́n ti broke òun ni máa ráyè bá wọn sọ̀rọ̀ torí pé tí n bá lọ kọjá èmi tí nǹkan bá dọ́dọ̀ wọn báyìí tí nǹkan bá dọ́wọ́ wọn wọ́n lè kó fún mi subhanallah ó ní tówó bá ti wà lọ́wọ́ ọkọ òun tí nǹkan bá ti ń ṣe jọmjọm òun ò kì í bá a sọ̀rọ̀ pé a ní ìdí kíní kan àbí àwọn kì í jọ lámọ̀ràn torí pé kìnnìún lè kẹsẹ̀ bò ṣùgbọ́n tó bá ti di pé broke ẹ mọ̀ pé àwọn ọkùnrin kan náà ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé yàwó àwọn ọkùnrin tó bá ti jẹ́ pé yàwó wọn ní ṣojúṣe bọ́rọ̀ wọn ṣe máa ń rírì tí ò bá ti sí nǹkan lọ́wọ́ rẹ̀ ni ó máa ń ní ìdí rẹ̀ máa ń mọ́lé nígbà yàlágbájá báwo wá ní skul àwọn ọmọ kì í ṣe kó fẹ́ gbọ́ advice láti wá owó san o
orí rẹ̀ wálé gbà ẹni kí ẹ bá wà ní báyìí ìyàwó rẹ̀ wà máa opportunity yẹn kìbọ̀ yóò máa kóbo ẹnu rẹ̀ ó sì gbọ̀rọ̀ ìgbà yẹn ó lè má yọ 40 tó bá ti di pé nǹkan ti di ṣé mi ló ń bá yẹ yẹn ó ti mọ̀ pé tó ń bá kóbo òun ó lọ ta lọ owó wà nílẹ̀ òun ti láwọn tí ó àwọn tí máa ń pè ní bàbá aláàánú ọkùnrin bú lélẹ̀ sòrú ohun obìnrin báyìí tí wọ́n bá wá rọ́kùnrin tó ṣe ń gbóhùn tọ́jú ìyàwó ẹ̀ pé àbú ẹ ti ń jáde lọ ẹ bá ara popcorn bọ́ ẹ bá ara slice bread àti kíní kan kẹrẹ bọ́ ọmọ ọgbà ìyàwó rẹ̀ ti fi pátá jù lórí ẹ̀rí ó rán kan rẹ̀ ń ṣẹ́ ẹjọ́ kí ló burú tẹ́ ẹ̀ bá ní granda àbí kí ló ń pè nílé tí wọ́n fi ń lọta kí ló burú kó ń jáde lọ mọ́ṣáláṣí ìyàwó rẹ̀ sì ń ṣàwọn nǹkan nulẹ̀ kó wá gbé ata dání kó bá a lọ́bọ̀ ṣé aburú wà ń bẹ̀ ní òṣàbúrú wà ń bẹ̀ ni ìyàwó rẹ̀ fa ìyàwó rẹ̀ tó ń gbọ́ bùkátà lára rẹ̀ gbogbo ọkùnrin tí ò bá ti mọ iye obìnrin tí ò ṣẹ̀tọ́ lórí obìnrin ìwọ ló ń ṣe ra rẹ̀ èèyàn kan ò ṣe o Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé èyí tó dáa jù nínú ìnáwó tá a ṣe òun náà ni ìnáwó tá a bá ná lórí àwọn ará ilé wa hadithi míì ti wá tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé afdalu dinari yunfiquhu rajulu dinarun yunfiquhu ala iyali èyí tó dáa jùlọ nínú dínárì náírà owó tó ná èyí tó bá ná òun náà ní tó bá ná lórí àwọn ará ilé rẹ̀ òun náà ní tá a bá ná lórí àwọn ará ilé wa òun náà ló lóore jùlọ hadith kan tánà sàtàmì sọ pé ẹni tó dáa jùlọ nínú gbogbo yìí òun náà lẹni tó ṣe yín pé yanni ó dáa sáwọn ará ilé rẹ̀ jùlọ èmi sì ni mo dáa jùlọ nínú gbogbo yìí Ànábì Ọlọ́run bá sallallahu alaihi wasallam Ànábì òun ló dáa jùlọ nínú gbogbo ẹ̀dá Ànábì lèmi ni mo dáa jùlọ ìwọ tó dáa jùlọ lọ́kùnrin òun ni ìwọ tó ṣe ń gbé kí ni o tá a lè máa sọ pọ́kùnrin dáadáa òun lẹ́ni tó ń ṣe dáadáa sí ìyàwó rẹ̀ kò sí nínú kó ojọ́kùnrin rẹ̀ káwọn èèyàn máa kì ẹ́ kọ́ máa sàyẹ́ńta ká bàbá lágbájá èèyàn dáadáa ni wọ́n onínú rẹ̀ bàbá láàánú bàbá kínní kan làbá wá ẹ délé ìyàwó bá ní onírànú rẹ̀ ti kóra jáde ń sìn ẹ̀dẹ̀ mobìnrin nǹkan tó bá ti di pé wọ́n ti ń fi oníranù qualify tiẹ̀ bọ̀ kó jẹ́ ẹni tí ó ṣe dáadáa sí ìyàwó rẹ̀ débi pé orúkọ tí ìyá àti bàbá rẹ̀ ò sọ ẹ́ lórúkọ dáadáa ìyàwó rẹ̀ ó sọ ẹ́ ẹ̀rí orúkọ tí ìyá àti bàbá rẹ̀ ò sọ ẹ́ lórúkọ dáadáa ìyàwó rẹ̀ ó sọ ẹ́ ọ̀ní sùìtì tó bá ti di pé obìnrin ti ń fọ àwọn nǹkan báyìí qualify ìfẹ́ mi ìfẹ́ ayé mi ẹ̀mí mi ibùsùn mi ìrọ̀rí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti di pé ìyàwó rẹ̀ ti fi qualify ó jẹ́ ẹni rere ni wọ́n lè pé ìyàwó ẹ̀ ti dà oníranù adàgbàmádánú aláìníròrí tó bá ti di pé oríkì tí ìyàwó rẹ̀ fi ń kí ẹ rí yálà lójú rẹ̀ àbí lẹ́yìn rẹ̀ nǹkan ti bá ẹ torí náà ká má jẹ́ sábàbí tí àwọn obìnrin tó fi jẹ́ pé ilé ọkọ wọn máa ní wọn lára àti lọ wọn máa rí ilé ọkọ lílọ bí ìgbà téèyàn ń lọ sóko ẹrú débi pọ́pọ̀lọpọ̀ obìnrin ò ní fẹ́ lọ ilé ọkọ ọmọ mi látara ìṣe tí sísítà rẹ̀ tó tí nǹkan tí ọkọ sísítà rẹ̀ ń ṣe fún ilé ọkọ òun ló fi kórìíra bóun fẹ́ lọ ilé ọkọ àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n di baby mama tí wọ́n pákéjì ilé mọ̀ṣú tí wọ́n wá sọ di baby mama kò ń ṣe gbogbo àwọn obìnrin yẹn náà ló ya oníranù kò ń ṣe gbogbo àwọn obìnrin yẹn náà ló wù pé kó padà sílé bàbá rẹ̀ àmọ́ látara ìṣe dáadáa ọkùnrin sí ọ̀pọ̀lọpọ̀ látara ìṣe dáadáa ọkùnrin sí ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà ló fà á tó fi jẹ́ pé ẹlòmíì pírìfẹ́ pé kó dá wà torí pé nígbà tí ò dá wà náà ó dá wà náà ni àbí obìnrin tí ń sanwó ná obìnrin tí ń sanwó lé obìnrin tó jẹ́ pé òun ní ń kéta fọmọ